Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh to all my Muslims brothers and sisters across the globe. Báwo ni àwẹ̀ ń ṣe ń lọ ní ọ̀dẹ̀dẹ̀ ṣe yín? Ṣó ń lọ dáadáa? Ẹ jọ̀ọ́ àwọn tí ó gbààwẹ̀ báwo ló ṣe ń sọ àwọn àwọ̀ yín sí? Mo sọ fún yín náà gbogbo recipe tí mo drop back to back to back to back. Ṣé ẹ̀yin náà rí pé ó nourish ara yín dáadáa? Exactly, exactly. Kí ni mo mú wá fún yín lẹ́nu ẹ má jẹ́ ń bọ̀ yín jù because I want you to recreate this recipe ní ìrọ̀lẹ́ fún iftar. So kí ni mo mú wá? Ìyẹn ni mango banana smoothie. Àwọn mi lè pè ní mango banana milkshake. So èyí tó bá ti wù yín tó bá ti wá sí yín lẹ́nu. But two ingredients a fẹ́ lò náà ní ojú mango and banana then our milk of course. So kí má bàa bọ̀ yín jù òun lélẹ̀ mango mi ni mo ti gé. Ó ti yé yín ẹ ra mango kẹ́ fọ ara ẹ̀ dáadáa kẹ́ dẹ̀ cut ẹ̀ síta. So we need to put it in our blender as much as you want to. So ẹ má sọ pé bẹ́yà torí mo lo mango ẹyọ kan péré anyone tẹ́ bá ti fẹ́ òun ni. Then our bananas. Me I love banana so ratio banana ma fẹ́ gbé pẹ́lí ju mango lọ ní tèmi but tó bá yẹ kí mango lẹ́yìn like all well and good anyone tẹ́ bá ṣe kíní. Tẹ́ bá ti ń ṣe anything fruits and all that please endeavour your hands should be very very clean please. Thank you. So ní báyìí I think I'm okay with the 3. Ó máa ṣara lóore, ó máa ṣe kíni, ó máa jẹ́ kí ọkàn yín kó balẹ̀. So I'm gonna put ice. So nísìn tí mo ti add mango, banana, ice, màá wá rọra add honey sí. Please you can do you ẹni tó bá fẹ́ honey ó lè lo sugar ẹni tó bá dẹ̀ fẹ́ méjèèjì but please try this honey ẹ máa like ẹ. Òun ni kẹ́ serve fún aláàjì o àti sister Toyiba. Where are you watching me from? Let me know. So this is our milk. A dabo. Have you seen it? So I'm going to need thorough blending. Rest assured, we are not sieving anything out. Let's sieve anything. Kúrò nínú recipe yìí. So anything tẹ́ bá lọ, ẹ máa gbé mú bẹ́ẹ̀ ni. Okay, òun lélẹ̀. So ní báyìí just add some ice sínú cup yìí. Ẹ má kọ̀ sọ pé ẹ ra fruits ẹ kàn bó jẹ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wà creative with what we are putting in our tummy. So wow abẹ́ ìrojú ẹ̀ bóyá fine. Bó ṣe ṣe kí ni bó ṣe sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Àwọn nìyẹn wow this is beautiful. So instead ẹ kàn máa ra mango àti banana kẹ́ máa bó jẹ please endeavour to do this recipe fún iftar ní ìrọ̀lẹ́ kẹ́ wá ṣe kí ni kẹ́ wá fún mi ní comment nínú comment section bóyá ẹ bá bẹ́ẹ̀ àbí ẹ bá bẹ́ẹ̀. Mo lérò pé ẹ like recipe tí mo mú wá fún yín lẹ́ni. If you want your mango to be more, kó fún yín ní yellowish kini dáadáa, ẹ jẹ́ kí mango kó pọ̀ ju banana lọ. But because I love bananas very very well, èmi fi jẹ́ kí ratio ó sì tó bá dẹ̀ pé méjèèjì lẹ like, ẹ jẹ́ kí ratio wọn kó balanceaga. Ṣé ti yé yín? Mo lérò pé ẹ like recipe tí mo mú wá fún yín lẹ́ni. And please kindly subscribe to my channel and share my videos with your families and friends. Ramadan Kareem. Ire o.